Ẹ̀yin èèyàn wa a tún ti dé bí a ṣe ń dé lórí ètò wa ní ojoojúmọ́. Lónìí, ìròyìn nípa Queen Naomi àti Oríyọmí Hamzat òun là mú wá fún yín lénìí. Ẹ ṣáà ti kúkú mọ̀ wá wípé àwọn ìròyìn tó bá ń lọ, àwọn ìròyìn tó bá ń trendy òun là máa mú wá fún yín lórí ètò yín, ètò wa lójoojúmọ́ ní wákàtí òun là máa mú àwọn ìròyìn wá fún yín. Lónìí, ìròyìn nípa Queen Naomi àti Oríyọmí Hamzat òun là mú wá fún yín. Ẹ ṣáà mọ àwọn méjèèjì yìí, ẹ ṣáà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn recently. Tẹ́ bá fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn náà, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ bí gbogbo rẹ̀ ṣe ń lọ, kí a lè tú pẹpẹ ọ̀rọ̀ fún yín lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Queen Naomi àti Oríyọmí Hamzat, àwọn méjèèjì wọ́n ti bára wọn ní rìmáǹdì o ní ìlú Ìbàdàn. Wọ́n ti bára wọn ní ọgbà ẹ̀wọ̀n o. Ìròyìn tún jẹ́ kó yé wa wípé níbẹ̀ ni wọ́n ti ṣe ọdún kérésì tí à ń ṣe lénìí, àti wípé ibẹ̀ náà ni wọ́n tún ti máa ṣe ọdún tuntun tí a fẹ́ ṣe ní on the 1st of January. Wọ́n ní níbẹ̀ náà ni wọ́n ti máa ṣe o. Ó di ẹ̀yìn ọdún pátápátá kí wọ́n tó pè wọ́n sí ilé ẹjọ́. Kí ló ń ṣẹlẹ̀ o? Nídìí pé èèyàn fẹ́ ràn yàn lọ́wọ́ ní wàhálà tó báyìí ó ń ṣẹlẹ̀ sí i. Ẹ jọ̀wọ́ ẹ máa fi àdúrà kan ránṣẹ́ sí àwọn méjèèjì yìí kí Ọlọ́run kí ó tú wọn láyọ̀ àtàlàáfíà, kí wọ́n jáde láyọ̀ àtàlàáfíà. Ṣùgbọ́n a kò mọ ìdí tí gbogbo rẹ̀ fi rí báyìí fún wọn. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dìgbà.